نعم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين، والعاقبة للمتقين، فلا عدوان إلا على الظالمين. ربنا آتنا الحكمة وفصح الخطاب، ومن أوتي الحكمة فقد أوتي خيرا كثيرا. أما بعد، السلام عليكم ورحمة الله. نعم، إتسواج نتراي مجمل أصول أهل السنة والجماعة في العقيدة. نعم، بياني تي أgbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó lọ náà ni ọ̀rọ̀ nípa as-salaf. Àwọn wo la ń pè ní as-salaf? A ṣe àlàyé níwọ̀n bá ṣókí lórí gbólóhùn as-salaf. A dẹ̀ tún gbọ́ pé gbogbo àwọn tí bá ń tẹ̀lé àwọn salaf ní gbogbo àwọn àkókò, wọ́n máa pè wọ́n ní as-salafiyun. Ẹgẹ́ ti wá yóò máa jẹ́ nisbatun ilayhim nìyẹn, gẹ́gẹ́ bí a ṣe mú àwọn àlàyé wá. Inshallah èyí tá gbéyàwó lónìí òun náà ni gbólóhùn ahlus sunnati wal jama'a. Ahlus sunnati wal jama'a, àwọn wo náà pè ní ahlus sunna? Then kí nìdí tá fi ń pè wọ́n ní ahlus sunna? wọ́n ní hum man kana ala mithli ma kana alayhi an-nabiyyu sallallahu alayhi wa sallam wa ashabuhu. Àwọn ní gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́, tó bá ti ń bẹ lórí in tí ànábì ń bẹ lórí àtàwọn sọ̀hábà rẹ̀. Àwọn tí wọ́n pè ní ahlu sunna nìyẹn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí ntálẹ́bì ń bẹ lórí ẹ̀, kò fi kún kò sì yọ kún bẹ. Ẹgẹ́ ti bá àwọn tán pè ní ahlu sunna nìyẹn. hum man kana ala mithli ma kana alayhi an-nabiyyu sallallahu alayhi wa sallam wa ashabu. Àwọn tán pè ní ahlu sunna nìyẹn. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń bẹ lórí ntálẹ́bì ń bẹ lórí ẹ̀, àkídà rẹ̀ kò yàtọ̀ sí tànàbí, ìbádàtì rẹ̀ kò yàtọ̀ sí tànàbí, sùlúkì ẹ̀, manhajì ẹ̀ kò yàtọ̀ sí manhajì ànábì Muhammad sẹ́dgẹ́dbà. Bákan náà àkídà rẹ̀, manhajì rẹ̀, ìbádàtì rẹ̀, sùlúkì ẹ̀, muamalati ẹ̀ kò yàtọ̀ sí tàwọn sọ̀hábà. Tó bá ti wà lórí ilé, ó ti jẹ́ ahlu sunna. Kíní kan bẹ láàrin, kódà kéyìn ó má pè rẹ̀ kó má sọ pé ahlu sunna lòun, kó má sọ pé ahlu sunna ni mí. A máa rí pé gbogbo tí ṣe káká ó lọ lórí ìlànà Ànábì Muhammad, ó sì lọ lórí àgbọn sọ̀hábà. Kódà bí ó bá pè rẹ̀ ní ahlu sunna, kíni ahlu sunna ni. Wallahi, kódà kó jẹ́ pé ń pè rẹ̀ ní Tijaniyya, kódà kó jẹ́ pé ń pè rẹ̀ ní Qadiriyya, Shadhiliyya, Hallutiyya, Naqshbandiyya, Rafa'iyya. Ẹgẹ́tẹ̀ gbogbo ìkéyìí tí ìbá olè kó máa fi rẹ̀ ti sí, a máa rí pé gbogbo tó bá ṣe alhamdulillah mọ̀ wá ń ṣe wá fákọ̀ sí kíni ìlànà Ànábì Muhammad. Bákan náà lórí àgbọ́yé àwọn salaf, lórí àgbọ́yé àwọn sọ̀hábà, gbogbo kọ tí ìbàlẹ̀ kó pè rẹ̀ wala ahlu sunna ni. Kódà kó pè rẹ̀ ní Tijaniyya sẹ́dgẹ́tẹ̀. Aha, àmìyàn pè rẹ̀ ní ahlu sunna, ó ṣe intisaba rẹ̀ sí sunna. A máa wá rí pé manhajì khawarij ẹgbọ́, manhajì rẹ̀ manhajì sururiya ni, manhajì ẹ̀ tàwọn haddadiyya ni. Ẹgẹ́ jù báwọn tàbí àkídà rẹ̀ àkídà àwọn mu'tazila ni. Ó sì sọ pé ahlu sunna lòun. Gbólóhùn pé
ahli sunna ni mi so di ahli sunna kíni dí torí pé manhaj khawarij ló gbé bọ́ọ̀rùn bákan náà àkídà mu'tazila lóní sẹ́dígẹ́tì gbónú pé ahli sunna ni kò sọ di ahli sunna sẹ́tìrí yàtọ̀ rẹ̀ báwọn tàlákọ̀ọ́kọ́ ohun òpin rẹ̀ láàlì sunna a máa rí pé gbogbo iṣẹ́ tí ń ṣe kákà ń ṣe dédé sunna Nabi Muhammad lórí àgbọn sàhábà kí ló kọ̀ rẹ̀ báwọn ahli sunna ni amẹ́ni kejì ń tiẹ̀ òun sọ pé ahli sunna lòun amọ́sẹ̀ rẹ̀ yapa sí sunna akídà rẹ̀ yapa sí sunna mọ́nàjì rẹ̀ yapa sí sunna sùlúkì ẹ̀ ó yapa sí sunna muamalati ó yapa sí sunna fa huwa mubtadi walaw idda'a kódà kó máa claim pé ahli sunna lòun sọ́tọ̀ pé ó kọ̀ǹkọ́ là ń ṣe kíni ó kọ̀ǹkọ́ là ń wò kí là ń wò iṣẹ́ tó ń ṣe là ń wò ìyẹn jẹ́ báwọn wàsúmù ahli sunna wọ́n pè wọ́n ní ahli sunna wọ́n ń pè ahli sunna ní ahli sunna kí nìdí nítorí ìgbámú wọn àti ìtẹ̀lé wọn fún súnà Nabi wa Muhammad nítorí listimsakihim torí ìgbámú wọn ìdìrọ̀mọ́ wọn tí wọ́n dìrọ̀mọ́ kíni súnà Nabi wa Muhammad àti ìtẹ̀lé wọn tí wọ́n ń tẹ̀lé súnà láfi pé wọ́n ní ahlu súnà yẹn ni pé àwọn ará alé súnà mafhum àwọn ará alé súnà ó tún kí gbogbo ẹni tó bá ti ń tẹ̀lé súnà ó ti di kíni ahlu sunna ṣẹ́dígẹ́tì bábí wàsúmù aljama'a bákanáà wọ́n pè wọ́n ní aljama'a wọ́n pè wọ́n ní aljama'a kí nìdí torí pé àwọn ni wọ́n kójọ wọ́n parapọ̀ wọ́n forí kò lórí òdodo ẹgẹ́ tiẹ̀ wọ́n kójọ wọ́n parapọ̀ lórí kíni lórí òdodo walam yatafarraqu fi ddin wọn ò yapa inú ẹ̀sìn wọn ò pín kélekèlé inú ẹ̀sìn wàláhì ahli sunna ò pín fa ẹ̀ ń gbọ́ mi ahli sunna wọn ò pín kélekèlé as-salafiyun wọn ò pín kélekèlé ẹ̀ ń gbọ́ kí ni ìdí tá a fi sọ báwọn torí pé àkídà àwọn ẹyọ kan ni ahli sunna Nàìjíríà àkídà rẹ̀ manhaji rẹ̀ wàláhì kò yàtọ̀ sí ahli sunna ìlú mi kọ́ntírì mi bí kọ́ntírì sì pọ̀ tó láyé ẹgẹ́ tiẹ̀ gbogbo àwọn kọ́ntírì sì gbogbo bí tí ahli sunna bá wà ọ̀rọ̀ wọn ẹsẹ̀ kíni kì í yàtọ̀ síra wọn kódà kán mọ́ mara wọn rí kán mọ́ bara wọn pàdé rí torí pé kíni àkídà kan ni manhaji kan ni sùlúkì kan ni àmẹ́ra àwọn ibi díẹ̀ wọ́n sọ pé àwọn alìsúná kan bẹ̀ àwọn alìsúná kíni sàlàfí alìsúná sàlàfíyà alìsúná kíni ikhwan alìsúná àdádí mú bọ́ sí pinnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kan pín sàlàfíyà sí pé sàlàfíyà kan bẹ̀ àwọn ìní àwọn ìṣe tashadud àwọn sàlàfíyà kan bẹ̀ ọlọ́nkún ṣàánú wa so gbogbo àwọn kan wọ̀nyí irú àwọn ìpín kípin tí wọ́n pín yìí wàláhì alùsùn ní òpin torí pé ijtama'u ala al-haqq wa lam yatafarraqu fi ddin wọn ò pín kélekèlé ní ẹ̀sìn a lè sọ pé wọ́n lè ní ìyapa níbi báàbí fíkíù àmọ́ báàbí àkídà kò sí ìyapa kan báàbù manhaj kò sí ìyapa kan lára àfa sunna tẹ́lifíṣẹ́ báwọn ìdí tá fi ń pè ní al-jama'a nìyẹn ọ̀la pé ìkójọpọ̀ wọn lórí òdodo tí wọn ò pín kélekèlé ní ẹ̀sìn. واجتمعوا على أئمة الحق واجتمعوا على أئمة الحق wọ́n dẹ̀ kójọ wọ́n forí kò ala a'immatil haqq lórí àwọn aṣíwájú òdodo lórí àwọn aṣíwájú tó jẹ́ ti òdodo sẹ́dígẹ́dì bábí ولم يخرجوا عليهم tẹ́ bá sọ pé ala a'immatil haqq yẹn ni pé àwọn aṣíwájú àwọn olórí sẹ́dígẹ́dì báwọn àwọn adarí àwọn alùsùnà wọ́n èyí jáde sáwọn olórí pé káwọn máa ṣe khuruj sáwọn aṣíwájú sẹ́dígẹ́dì bábí
bí àwọn aṣíwájú bá ṣe ń tó kù díẹ̀ káàtó wọn ò ní máa sọ áìbì wọn ní gbangba àwọn ènìyàn, wọn ò sì ní máa yẹpẹrẹ àwọn olórí náà, wọn ò sì ní mú ìrònú wípé ẹja máa ṣe khuruj ká jáde sí wọn ká máa gbógun tì wọ́n, torí pé wọ́n mọ fitna àti ọ̀pọ̀lọpọ̀ mùsíbà sọ àwọn oríṣiríṣi àdánwò tí ó jẹyọ látara ìmọ̀ jáde sáwọn olórí náà. So kò sínú manhaj ahli sunnah, kò sínú manhaj salafiyya ká sọ pé torí náà ká máa jáde sáwọn olórí tán bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó. manhaj àwọn ta nìyẹn khawarij, mu'tazila, ikhwan, ẹgẹ́ ti bá àwọn haddadiyya, sururiya, gbogbo wọn forí kò lórí eléyìí. manhaj tí wọ́n nìyẹn al-khuruj ala sultan, wọ́n mú ìròrí àwọn ta ni khawarij. naam. wattaba'u ma ajma alayhi salaf al-umma. àwọn tẹ̀lé tí àwọn salaf al-umma, àwọn salaf salih, àwọn aṣíwájú tí wọ́n jẹ́ ní rí ẹgẹ́ tí wọ́n tán bẹ lórí ẹ̀ ilà àwọn tẹ̀lé tí wọ́n. naam. àwọn onímú tó yapa sí àgbóyé àwọn salaf salih wọn ni mo wá. naam. walamma kanu humul muttabi'in li sunnah, gbàtó yìí pé àwọn jẹ́ olùtẹ̀lé sunna, gbàtó yìí pé àwọn jẹ́ olùtẹ̀lé sunna. sunna ta ni? sunna nabi Muhammad sallam. al-muktafina lil athar, àwọn tí wọ́n ń tọ pinpin, tí wọ́n ń tọ erípa, àwọn olùtọ erípa. erípa àwọn ta ni? àwọn sahaba, tabi'i, tabi'u tabi'in. sammu ahlul hadith, ahlul hadith na fi wọ́n pè ní ahlul hadith, wa ahlul athar wọ́n sì tún pè ní ahlul athar, wa ahlul ittiba' wọ́n tún pè ní ahlul ittiba'. wa yusammuna sẹ́dígẹ́ dùbà wọ́n gba àwọn ọkọ̀ yìí látara kíni? títẹ̀lé wọn tí wọ́n ń tẹ̀lé sunna nabi Muhammad, títẹ̀lé wọn tí wọ́n ń tẹ̀lé erípa wọn sahaba, ẹgẹ́ sẹ́ títẹ̀lé tí wọ́n ń tẹ̀lé hadith nabi Muhammad, náà fi pè ní ahlul hadith, ahlul athar, ahlul ittiba'. gbogbo ilé ìwòkọ àwọn ahlus sunna ni. wa yusammuna at-ta'ifatul mansura, wọ́n tún pè wọ́n ní at-ta'ifa al-mansura, àwọn ikọ̀, àwọn ikọ̀ tí wọ́n sì kí ni al-mansura, tí wọ́n rán ṣe, tí wọ́n rí àrán ṣe látọ̀dọ̀ lọ́ọ̀bá. ó kọ̀ yìí náà ó kọ̀ ahlus sunna ni látòrí àwọn ànábì Muhammad sallam. kí lánàá bíbí ó ní la tazalu ta'ifatun min ummati ala al-haqqi mansura la yadurruhum man khazalahum wala man khalafahum hatta taquma as-sa'a. ẹgẹ́ tí wọ́n ó ní la tazalu ta'ifatun min ummati ala al-haqq mansura, at-ta'ifa al-mansura nìyẹn. sẹ́dígẹ́ tí wọ́n bí an-najiya, wọ́n sì ń pè wọ́n ní al-firqatu an-najiya, àwọn ìjọ tàbí àwọn jama tí wọ́n sì kíni tí wọ́n là ẹgẹ́ tiẹ̀ tí wọ́n là kúrò níbi kíni wíwọ iná, tí wọ́n là kúrò ní àwọn 72 yẹn ẹgẹ́ tiẹ̀. ṣèbá níbi sọ wípé sallam ó ní iftaraqatil yahudu, àbí pé àwọn yahud wọ́n pín sọ́nà 71, àwọn nasara kún sọ́nà 72. wasataftariqu hadhihi al-umma, al-umma yìí náà ummatul ijaba, al-umma nabi Muhammad àwọn náà bọ̀ wá kún sọ́nà kíni 73, wa ni kulluha illa wahida, àfẹ́ ọ̀kan. àwọn sahaba àti pé ewúlẹ̀ ọ̀kan náà àníbi àwọn sọ fún pé man kana ala mithli ma ana alayhi al-yawm wa ashabi. idhan àwọn ilé ti jẹ́ al-firqa an-najiya, gbogbo tó bá ti wà lórí ntánàbí ìgbẹ̀ lórí ẹ̀ ó ti wà nù kíni an-naji minan nar. burúkú tíkílẹ̀ ṣe wà bá wallahu a'lam. subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.